A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Igbákejì ààrẹ Kashim Shettima ti balẹ̀ sí ìlú New York, orílẹ̀-èdè United States láti lọ ṣaṣojú ààrẹ Bọ́lá Tinubu níbi ìpàdé àpérò ọlọ́gọ́rin 80th United Nations General Assembly UNGA tí yóò bẹ̀rẹ̀ lónìí ọjọ́ 22 oṣù kẹsàn-án títí di ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún 2025. Shettima ni yóò ṣe àgbékalẹ̀ àtẹ̀jáde láti Nàìjíríà níbi ìpàdé alágbára, ṣe ìkéde NDC lábẹ́ àdéhùn Paris kí ó sì tún kópa nínú ọ̀pọ̀lọpọ̀ ìpàdé àti ayẹyẹ mìíràn títí kan Global Champions Roundtable lórí ilé-ìgbé. Mínísítà fún ilẹ̀ òkèèrè Ambassador Yusuf Tuggar, Mínísítà Agbèfọ́ba Mohammed Badaru Abubakar àti Mínísítà Ìmọ̀-ẹ̀rọ àti Sáyẹ́ǹsì wà lára àwọn tí wọ́n wá pàdé Shettima ní pápákọ̀ òfurufú John F. Kennedy. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì ti lọ ṣe babakẹ́ẹpẹ́ sí Ọba Rashidi Ládọjà ní ilé rẹ̀ ní Bódìjà, ìlú Ìbàdàn lánàá. Ládọjà ni wọ́n retí kí wọ́n gbé adé lé lórí gẹ́gẹ́ bí Olúbàdàn 44 ilẹ̀ Ìbàdàn ní ọjọ́ Ẹtì, ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún 2025 lẹ́yìn ìpapòdà Ọba Owólabí Ọlákùlẹ́hìn tí ó darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀ ní ọjọ́ Ajé, ọjọ́ 7 oṣù keje ọdún 2025 lẹ́ni àádọ́rùn ọdún 90. Ọọ̀ni tí ó dé sí ilé Olúbàdàn ní déédé agogo 2:12 ọ̀sán ni ogunlọ́gọ̀ àwọn ará ilẹ̀ Ìbàdàn wá kí káàbọ̀ títí kan àwọn olóyè, baálẹ̀, mọ́gàjí, ẹgbẹ́ ìbílẹ̀ àti àwọn onípò pàtàkì láàrin ìlú pẹ̀lú tìlù àtìfọ́n àti ijó. Ẹnu ọ̀nà àbáwọlé Olúbàdàn ni wọ́n ti pàdé rẹ̀ pẹ̀lú àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba Ìbàdàn. Ọba Ládọjà ṣe àpèjúwe àbẹ̀wò Ọọ̀ni ní èyí tí ó fìtàn balẹ̀ tí ó tún ní ìtumọ̀ ní ti ẹ̀mí, bí ó ti ké sí Ọọ̀ni kí ó túbọ̀ wá ọ̀nà àti mú ìṣọ̀kan wà láàrin àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá nítorí àgbájọwọ́ ni ó lè mú ìlọsíwájú bá ìran Yorùbá. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ilẹ̀ Yorùbá jẹ́ oríìta tí ìṣọ̀kan àpèrè ọba ti gbọ́dọ̀ jẹ́ àwòkọ́ṣe. Ọba Ládọjà ní òun kò tíì ní ìrírí lórí bí ọba ṣe ń darí ìlú. Ọọ̀ni yóò jẹ́ olùkọ́ fún un gẹ́gẹ́ bí ó ti wí fún àwọn ọba yòókù tí wọ́n ti wá ṣe àbẹ̀wò sí i, nítorí ìrírí ọdún 10 lórí àpèrè kì í ṣe kèrémí. Gbogbo àwọn gómìnà tí wọ́n ti ṣe àbẹ̀wò sí i náà ni wọ́n ń tẹnu mọ́ ìṣọ̀kan láàrin àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá. Bí ìṣọ̀kan bá sì ti wà láàrin àwọn ọba, àwọn ọlọ́rọ̀ olóṣèlú kò ní ráàyè láàrin wọn. Bákan náà ni Ọba Ládọjà lo àkókò yìí fi ké sí àwọn mọ́gàjí kí wọ́n gbógun ti ìṣòro egbògi olóró ní agbègbè wọn, kí àwọn baálẹ̀ tí wọ́n ń dalẹ̀ àwọn èèyàn wọn dẹ̀yìn nítorí gbogbo rẹ̀ ni yóò lẹ́yìn. Ọba Adéyẹyè náà fèsì bí ó ti ṣe àpèjúwe Ọba Ládọjà ní bàbá gbogbo ayé. Ó ní jíjẹ oyè rẹ̀ yóò mú àyípadà wáyé láàrin àwọn ọba ilẹ̀ Yorùbá, bí ó ti gbà á nímọ̀ràn kí ó ní àfojúsùn láì fi ààyè gba àwọn aṣinilọ́kàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Obìnrin tí wọ́n yàn láti ṣe àmójútó ìlú Ríjẹ́ǹtì Ìjẹ̀ṣà-Iṣu Èkìtì ní ìjọba ìbílẹ̀ Ìkọ̀lé, ìpínlẹ̀ Èkìtì, ọmọbabìnrin Ọmọbọ́lájí Adéníyì ti ké gbàjarè lórí ìgbésẹ̀ àwọn ará ìlú kan láti ba ìlú jẹ́ pẹ̀lú ìtàpá sí òfin àti àṣẹ. Bí ọmọbabìnrin ṣe rawọ́ ẹ̀bẹ̀ sí Gómìnà Bíọ́dún Oyèbánjí kí ó tètè dá sí i láti dènà fàákájà àti rògbòdìyàn tí ó lè yọrí sí fọ́pomọ́yọ̀ anarchy láàrin ìlú. Bí ó ti pe àwọn wọ̀nyí ní àwọn alágbára olóṣèlú tí ó sì tẹnumọ́ kí gómìnà tètè dá sí i kí ó tó di rògbòdìyàn. Adéníyì tí ìgbìmọ̀ ọba ńlá yí ká sọ èyí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lánàá ní ààfin ọba ńlá ti Ìjẹ̀ṣà-Iṣu Èkìtì ní ọjọ́ Àbámẹ́ta. Bí ó ti da àhesọ wípé wọ́n fẹ́ jáwé gbélé fún eléje ti Ìpọ̀lé Èje ní Ìjẹ̀ṣà-Iṣu Olúṣẹ́gun Akíntínù wípé
ète lásán ni láti fi dá àlàáfíà ìlú láàmú. Ọbabìnrin ṣàlàyé wípé ọ̀sẹ̀ tí ó kọjá ní ìkéde kan gba orí rédíò wípé àwọn ti júwe ilé fún olóyè àgbà Olúṣẹ́gun Akítì láì fi ọjọ́ sí indefinite suspension. Ìyàlẹ́nu ni ó jẹ́ láti gbọ́ èyí. Ìdí nìyí tí ó fi ń rọ gbogbo ọmọ Ìjẹ̀ṣà Iṣu Èkìtì àti ọmọ Nàìjíríà kí wọ́n má tẹ́tí sí èyí. Kò sí ẹni lè rọ olóyè nípò láì tẹ̀lé ìlànà òfin ìlú láti ọwọ́ ìgbìmọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Rògbòdìyàn díẹ̀ bẹ́ sílẹ̀ ní Ọjọ́rú ní ìsàlẹ̀ oko agbègbè Ṣàgámù, ìpínlẹ̀ Ògùn bí ẹlẹ́wọ̀n méjì ti gbìyànjú àti sá lẹ́yìn ìgbẹ́jọ́ ilé-ẹjọ́. Ìwádìí jábọ̀ lánàá láti agbègbè wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé bí àwọn òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n ṣe ń gbìyànjú àti dá àwọn ẹlẹ́wọ̀n padà lẹ́yìn ìgbẹ́jọ́ ilé-ẹjọ́. Orísun ìròyìn yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹlẹ́wọ̀n méjì ti júbà ìhòòrò kí àwọn òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n tó gbá yá wọn. Wọ́n rí ọ̀kan mú lójú ẹsẹ̀ kí wọ́n tó rí èkejì mú títí ìrọ̀lẹ́ ọjọ́ náà. Alukoro ọgbà ìwà àtúnṣe ní ìpínlẹ̀ Ògùn, Ọláyínká Owólọlá fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn nígbà tí wọ́n kàn sí i lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ó ní lótìítọ́ ni àwọn ẹlẹ́wọ̀n méjì kan gbìyànjú àti sá ṣùgbọ́n wọ́n rí wọn mú padà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Alákòóso tí ó ṣẹ̀ṣẹ̀ fi ipò sílẹ̀ ní ìpínlẹ̀ Rivers, Vice Admiral Ibokete Ibas àti ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Rivers ní ó ṣeé ṣe kí fàákàjà bẹ́ sílẹ̀ láàrin wọn pẹ̀lú ìgbésẹ̀ àti ṣe ìwádìí bí wọ́n ṣe ná owó sí láti oṣù mẹ́fà sẹ́yìn lábẹ́ ìṣàkóso Ibas. Ọjọ́ 17 oṣù kẹsàn-án ni alákòóso ìpínlẹ̀ tí ó kún fún epo yìí gbé ìjọba sílẹ̀ lẹ́yìn tí Ààrẹ Bọ́lá Tinubu fòpin sí ìkéde ìlú òfararọ tí ó fi darí kí gómìnà Siminalayi Fubara tó ń rọ́kúnlé padà sẹ́nu iṣẹ́ pẹ̀lú igbákejì rẹ̀ àti ìgbìmọ̀ aṣòfin. Níbi ìpàdé àkọ́kọ́ tí agbẹnusọ ilé Martin Amaewhule darí ni wọ́n ti ní àwọn yóò ṣe ìwádìí bí wọ́n ṣe náwó ìpínlẹ̀ sí fún oṣù mẹ́fà. Ìwádìí akọ̀ròyìn ṣe àfihàn wípé ó kéré tán $254.37 billion ní ìpínlẹ̀ Rivers gbà láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ láàrin oṣù kẹta sí oṣù kẹjọ ọdún 2025 lábẹ́ ìṣèjọba Ibas. Àbájáde ìwádìí jẹyọ nínú àkọọ́lẹ̀ FAAC, àjọ tó ń ṣàmójútó owó ìjọba. Pẹ̀lú gbogbo èyí ni ìpínlẹ̀ Rivers kọ̀ àti ṣe àfihàn ìṣúná ọdún 2025 tí yóò yànnàná owó tó wọlé àti èyí tó jáde, èyí tí wá ń dá awuyewuye sílẹ̀ láàrin àwọn olùgbé àti ẹgbẹ́ civil society tí wọ́n fẹ́ fi mọ bí ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù náírà tí wọ́n dà sórí iṣẹ́ àkànṣe, owó oṣù òṣìṣẹ́ fẹ̀yìntì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe di níná. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kò dín ní ẹ̀ṣọ́ aláàbò 16 tí wọ́n di olóògbé tí ọ̀pọ̀ di àwátì lẹ́yìn tí àwọn afurasí Fúlàní darandaran pẹ̀lú àjọṣepọ̀ àwọn ẹgbẹ́ mìlítíà dènà dè wọ́n níbi ìkọlù tí ó wáyé ní Agu Center, ìgbèríko tí ó wà ní Mbatuyola, Mbere Council Ward ní ìjọba ìbílẹ̀ Katsina Allah, ìpínlẹ̀ Benue. Lára àwọn ẹ̀ṣọ́ aláàbò tí orí kó yọ ni wọ́n fi ara gbọgbẹ́ bí wọ́n ti dáná sun ọkọ̀ wọn tí wọ́n sì jí gbogbo alùpùpù wọn lọ. Lára àwọn tí wọ́n ṣekú pa láti rí àwọn ọmọ ẹgbẹ́ Operation Ayam Nyo, ikọ̀ agbófinró tí ìpínlẹ̀ ṣe ìdásílẹ̀, níbi tí a ti rí àwọn ọlọ́pàá àti Benue State Civil Protection Guard. Gẹ́gẹ́ bí orísun ìròyìn láti inú ìlú kan ṣe ṣàlàyé, ó lé ní 70 ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò tí ASP ọlọ́pàá Danlami Usman tí gbogbo ènìyàn mọ̀ sí Danzuru darí lọ agbègbè láti lọ fín àwọn agbébọn darandaran láìmọ̀ wípé wọ́n ti dènà dè wọ́n láàrin Tise Agbani àti Agu Center ní ẹnu ibodè Katsina Allah sí Ukum. Wọ́n yí ọkọ̀ wọ inú igbó. Níbi ìfinjúrinjú pẹ̀lú ìbọn ni wọ́n ti mú 16 balẹ̀ nínú ikọ̀. Wọ́n jí ọ̀pọ̀ gbé títí kan ASP Danzuru tí ó ti ń darí ikọ̀ tó ń gbógun ti àwọn agbébọn darandaran àti adàlúrú ní Sankera. Orísun ìròyìn yìí fi kún wípé àwọn ti gbìyànjú àti pé aago rẹ̀ ṣùgbọ́n èdè mìíràn ni ẹni ń gbé aago rẹ̀ ń sọ. Wọ́n ní bí wọ́n ṣe jí gbé yìí jẹ́ ìṣòro ńlá nítorí òun ni igi lẹ́yìn ọgbà wọn ní Sankera. Alága ìjọba ìbílẹ̀ Katsina Allah Justice
Austin Shaku náà fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ bí ó ti ṣàlàyé wípé ó lé ní òṣìṣẹ́ 10 tí wọ́n ṣì ń wá wọ́n ti rí òkú ènìyàn 2, ọkọ̀ Hilux 2 ni wọ́n dáná sun, jí ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ alùpùpù gbé. Ìwádìí sọ di mímọ̀ wípé Kọmíṣánná Ọlọ́pàá Ìpínlẹ̀ CP Innocent Ifeanyi Emenari lo gbogbo ọjọ́ Àbámẹ́ta ní Katsina Allah láti fi darí ikọ̀ tó ń ṣàwárí àwọn tí wọ́n jí gbé. Lánàá ní iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ní ikọ̀ Special Tactical Team wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí 6 tí wọ́n tọpinpin dórí ìṣẹ̀lẹ̀. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá Benjamin Hundeyin fìdí ẹ̀ múlẹ̀ wípé ìkọlù tí ó wáyé ní ọjọ́ Ẹtì ọjọ́ 19 oṣù kẹsàn-án ọdún 2025 yọrí sí ikú ọlọ́pàá 3, àwọn 7 sì di àwátì bí CP Emenari ṣe ń darí ikọ̀ lọ́wọ́lọ́wọ́ láti rí àwọn tí ó sọnù kí wọ́n sì fi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí tí wọ́n na pápá bora. Gbogbo àwọn afurasí tí wọ́n ti mú ni wọ́n ran ọlọ́pàá lọ́wọ́ lórí ìwádìí wọn. Ọ̀gá ọlọ́pàá yányán IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun kọ̀rọ̀ ojú sí ìkọlù yìí gidigidi bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ìwà ọ̀dájú tí kò lẹ́tọ̀ọ́ àti ìtàbùkù sí ara ìpínlẹ̀ Benue. Ó ti pàṣẹ kí wọ́n darí ikọ̀ tactical lọ Benue bí ó ti fi dá wọn lójú wípé àwọn kò ní bẹ́sùbẹ̀gbà àti wó àwọn adàlúrú tí wọ́n wà nídìí ìṣẹ̀lẹ̀ láabi yìí palẹ̀ kí àlàáfíà sì jọba ní Katsina Allah àti agbègbè rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Olórin ẹ̀mí Tọ́pẹ́ Àlàbí ti ṣe ayẹyẹ obìnrin àkọ́kọ́ Sínátọ̀ Olúrẹ̀mí Tinubu bí ó ti pé ọdún 65 65. Pẹ̀lú orin ni Àlàbí fi mọ rírì oore Ọlọ́run nínú ayé obìnrin àkọ́kọ́. Àlàbí fìdí ẹ̀ múlẹ̀ wípé ìkíni kú oríire yìí wáyé láti ọwọ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Èkó Mudashiru Ọbásá. Nínú fọ́nrán tí ó gba orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ lánàá ni Àlàbí ti dárayá pẹ̀lú orin tí àkọlé rẹ̀ ń jẹ́ Ìgbà tí mo rò ó àti Yes Àmì kí ó tó wá jábọ̀ ìkéde ọjọ́ ìbí láti fi bu ọlá fún ọlọ́jọ́ ìbí. Síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé Olúrẹ̀mí Tinubu rọ àwọn Afẹ́nifẹ́re àti olólùfẹ́ rẹ̀ kí wọ́n ṣe àyípadà gbogbo ẹ̀bùn ọjọ́ ìbí rẹ̀ bẹ̀rẹ̀ látorí àkàrà òyìnbó, òdòdó, ìwé ìkíni card, ìkíni sínú ìwé ìròyìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí owó kí wọ́n sì fi ránṣẹ́ láti fi parí iṣẹ́ àkànṣe kíkọ́ National Library ìlú Àbújá. Obìnrin àkọ́kọ́ ní àṣeparí National Library yìí jẹ́ òun lógún ju ẹ̀bùn mìíràn lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.